obìnrin ni mí mi ò ní fọwọ́ mi bàsílámù jẹ́ obìnrin ni mí mi ò ní fọwọ́ mi bàsílámù jẹ́ nítorí pé gbogbo àwọn obìnrin tó kọ́mọ̀ jù wọ́n máa wò pé eléyìí òṣì ló ṣe ṣùgbọ́n obìnrin tó jẹ́ pé inú ẹ̀sìn Islam ló wà kò yẹ kí wọ́n máa bá gbogbo àwọn irú ìròyìn bẹ́ẹ̀ pé kó máa bá lọ́wọ́ ẹ̀. obìnrin ni mí mi ò ní fọwọ́ mi bàsílámù jẹ́ obìnrin ni mí mi ò ní fọwọ́ mi bàsílámù jẹ́. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbà tí mo ṣe wọ́n wá sọ yìí tí mo ṣe kọ́kọ́ dé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ jọ̀ọ́ kí gbogbo wa ká focus. Now, alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin, ar-Rahman ar-Rahim, maliki yawmiddin. Salatullahi wa salamuhu ala nabi Mustafa sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahabihi wa kulli man taba'a manhajahu ila yawmiddin. Amin. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run Ọba. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run Ọba. A ṣe atọrọ àlékún ìkẹ́ àti àlékún ìgẹ̀ fún aláìlọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹni tó jẹ́ pé nítorí títí tiẹ̀ náà ni àwa lè ṣe sọ wípé à ń ṣe Islam ní ọjọ́ òní. Ẹ ká sọ pé sallallahu alaihi wasallam. Náà àsàlátù náà kó má wàá mọ lórí títí ti ẹnìkan, kó wá kárí gbogbo àwọn tó ń pé nígbà tí Islam kọ́kọ́ dé wọ́n gbà fún Ọlọ́run látara Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi jẹ́ kí ìjíṣẹ́ tí Ọlọ́run wà Ànábì kó rọrùn fún láti jẹ́, kí ìkẹ́ náà kó máa lọ lórí wọn, kó wá kárí gbogbo àwa mùsùlùmí tí a wà ní orí ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ila yaumil liqa. Náà mo wá kí gbogbo àwọn onímọ̀ tó wà níbí báyìí nítorí pé mo kọ́kọ́ kí àwọn tí wọ́n kọ́ tó fi jẹ́ kí mo wá pàdé àwọn tí wọ́n kọ́ mi náà nítorí pé làwùláhù ba'dallahi mawsura al-fata fil ilmi fi buhu àti ta'lim. Tí ò bá kí ń sọ láwọn ni kí ni èmi ò bá dì í pé ọ wá pé ìwọ náà sí pé kí wọn náà wá tẹ̀ ṣe lẹ́kítọ̀ kékeré kò wá bá wa sọ̀rọ̀. Àlékún ìkẹ́ Ọlọ́run àlékún ìgẹ̀ Ọlọ́run kọ́lọ́run bá kó má jẹ́ kó tán lórí wọn, kó má bá wa ṣe àlékún ẹ̀ lórí wọn. Náà gbogbo àwọn tí wọ́n wà níjókòó náà wọ́n sọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ má bínú pé ó kéré nítorí pé ẹ̀yin náà lè fi gbogbo nǹkan tí mò ń wí ẹ̀yin náà lè fi sí mi lẹ́nu. Gbogbo nǹkan tẹ́yin náà ń fẹ́ pátápátá nílé ayé kọ́lọ́run dákùnjọ kó ṣe fún yín ní rọrùn kó wọ́n láǹdà Muhammad sallallahu alaihi wasallam. Náà nǹkan tí wọ́n wá sọ pé kí n treat òun náà ni importance of female gender in Islam, ahmiyatul mara fil Islam. Ní gbogbo àgbáńlá ayé yìí pátápátá gbogbo àwọn èèyàn máa ń rò bóyá ọkùnrin tó bá ti sọ pé a fẹ́ ṣe nǹkan ọ̀rọ̀ Islam báyìí wọ́n máa rò bóyá ọkùnrin ló máa gba wájú. Meanwhile ọkùnrin yẹ kó gba wájú ṣùgbọ́n obìnrin náà ó ní ẹ̀tọ́ láti gba wájú. Kò ń ṣe wípé kọ́ wá máa ti obìnrin sẹ́yìn pé àní ẹ̀yìn lẹ́yìn máa wà ṣá. Ṣèbí tó bá ń to sáfù wájú àwọn ọkùnrin ló máa ń wà ń bẹ̀. Tó bá ẹ̀ṣẹ̀ ka bóyá bíi 4 àbí 5 ẹ̀ṣẹ̀ máa bá obìnrin bẹ̀ kò lè yẹ kó rí bẹ̀. Nítorí pé ráìtì tí ọkùnrin ní náà lobìnrin náà ní tá bá ń sọ̀rọ̀ wípé a fẹ́ ṣe ìbádà fún Ọlọ́run Ọba. Gbogbo àṣẹ tí Ọlọ́run bá pa ọkùnrin náà ló pa obìnrin tó bá ti jẹ́ wípé ẹjọ́ sìn fún èmi Ọlọ́run Ọba. When it comes to wípé kí a worship fún Almighty Allah, ọkùnrin àtobìnrin lájọ kẹgbẹ́ níbẹ̀. Náà nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba níbi tó ti sọ ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ó sọ pé innal mu'minina wal mu'minat innal muslimina wal muslimat wal mu'minina wal mu'minat wal qanitina wal qanitat was sadiqina was sadiqat was sabirina was sabirat. Tí a bá gbé láti bẹ̀rẹ̀ Ọlọ́run bá sọ pé innal muslimina
gbogbo dájúdájú gbogbo àwọn tí wọ́n gbà fún Ọlọ́run ọba lọ́kùnrin wal muslimat àti obìnrin. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo bẹ̀yẹn nítorí pé Ọlọ́run ọba ó dárúkọ ọkùnrin ó tún wá dárúkọ obìnrin. Kò dárúkọ pé innal muslimina nìkan kó wá bọ́ sí wal mu'minina kó wá fi wal muslimat kalẹ̀. Ọlọ́run ọba dárúkọ ọkùnrin náà ló dárúkọ obìnrin nítorí pé when it comes to worshiping of Allah, ọkùnrin ní láti jọ́sìn fún Ọlọ́run, obìnrin náà ní láti jọ́sìn fún Ọlọ́run. Àwọn nǹkan tó wá jẹ́ importance obìnrin ní inú Islam. Alákọ̀ọ́kọ́ tó wọ́n bá ń sọ wípé kí ọkùnrin máa bẹ without obìnrin nínú ayé yìí kò lè possible láíláí. Nítorí pé Ọlọ́run ọba àlékè ọlá fúnra ara rẹ̀. Ọlọ́run ọba ó sọ nínú Al-Qur'an pé wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Ó sọ wípé wa min ayatihi wípé nínú àmì Ọlọ́run ọba òun náà ni wípé an khalaqa lakum min anfusikum azwajan. Wípé kí nínú àmì Ọlọ́run náà ni wípé kí ó dá fún àwọn ọkùnrin wípé kó dá àwọn ìyàwó wọn láti egungun láti ara wọn. Nǹkan tí wọ́n sọ nítorí pé nígbà tí Ọlọ́run ọba tó dá ànábì wa Adam alayhi salatu wa salam, nígbà tí ó dá tán ó wá wòye pé Ádámù tí mo dá yìí ó máa nílò ẹnìkan gẹ́gẹ́ bí tọ́jọ́ máa wà. Ọlọ́run ọba wá yọ Ọlọ́run bá wá yọ Hawwa'u láti ara ànábì wa Adam alayhi salatu wa salam. Bóyá tí Ọlọ́run ò bá yọ ìyá ńlá wa Hawwa'u ni àwa ò ní máa jẹ́ àwọn ọmọdọ́mọ ànábì wa Adam. Tí Ọlọ́run ọba ò bá yọ Hawwa'u látara ànábì wa Adam, àwa ò ní máa jẹ́ àwọn ọmọdọ́mọ. Nítorí pé láì sí obìnrin kò sí bí ọkùnrin ṣe lè sọ pé ọmọ mi leléyìí ọmọ mi leléyìí. Ó ní pé min ayatihi an khalaqa min anfusikum azwajan litaskunu ilayha. Ó wá dá obìnrin, ó wá dá azwajan min anfusikum. Ó wá yọ àwọn obìnrin láti ara wa litaskunu ilayha kí ó bá lè máa wà pẹ̀lú ẹ̀. Litaskunu ilayha tí ọkùnrin tó bá ti lọ látàárọ̀, tó bá ti rí dààmú, tó bá ti ṣe wàhálà, tó bá ti padà wálé báyìí litaskunu ilayha, that's lára ìyàwó ẹ̀. Obìnrin nínú yàtọ̀ sí wípé à ń jọ́sìn fún Ọlọ́run gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé obìnrin àtọkùnrin náà ló máa jọ́sìn. Without wípé obìnrin wà nínú Islam, kò sí bí ọkùnrin ṣe lè sọ wípé mo fẹ́ bímọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé an-nikahu sunnati faman ragiba an sunnati falaysa minni wa man ragiba an sunnati falaysa minni. Báwo wá ni nìkáhù yẹn ṣe máa ṣẹlẹ̀ tí kò bá sí obìnrin? Ọkùnrin àtọkùnrin ò lè mìtì láíláí kí wọ́n bá sọ wípé wọ́n fẹ́ bí ọmọ jáde. Yàtọ̀ sí wípé obìnrin wá ní wípé tí ọkùnrin ò bá rí obìnrin wọn ò lè bímọ. Tó bá tún wá lọ àti ẹ̀gbọ́n tó bá àdọ́pì ọmọ náà, obìnrin kan náà ló bí o. Tó bá tún wá àdọ́pì ẹ̀, obìnrin náà ni wọ́n tún máa nídìí láti sọ wípé wọ́n ṣe tẹ̀gbíyà, wípé wọ́n tọ́ ọmọ, wípé wọ́n rí ọmọ, obìnrin náà ni ó máa rí ọmọ. Now, ẹlẹ́ẹ̀kejì, nǹkan tí obìnrin tún fi wúlò náà, gbogbo obìnrin pátápátá a ní right láti lọ sọ pé àwa náà fẹ́ kàwé, àwa náà fẹ́ lọlé kéwú, àwa náà fẹ́ ṣe àwọn nǹkan tọkùnrin ṣe nílé ayé. Obìnrin ni ó lè fi ìmánù sí ọkàn ọkùnrin tó fi máa dúró dáadáa. Ẹ̀yin náà ẹ wò, ẹ jẹ́ ká wo example. Tí ọkọ bá wà tó wá jẹ́ wípé ìyàwó ẹ̀ ó jẹ́ ẹni tí ò kí ń ṣe mùsùlùmí, tó ń pé ó ń lọ báyìí ni, tó bá máa padà bímọ, àwọn ọmọ ẹ lè má bàa ṣe ẹ̀sìn ìsìláàmù, ó jẹ́ pé ibòmíì làwọn ọmọ ẹ máa lọ. Tó bá ti jẹ́ pé obìnrin tó jẹ́ pé ó ń lọ báyìí ni, ó ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ni, ìgbàlá wà níbi kan ó lọ síbẹ̀.
tí ó bá wá ti wá jẹ́ wípé obìnrin yẹn ó ti wá dúró dáadáa nínú ẹ̀sìn Islam tó wá jẹ́ wípé ọkùnrin wá fẹ́ obìnrin, àwọn ọmọ ẹ̀ wọ́n wá ṣe Islam látara obìnrin yẹn. Ẹlẹ́ẹ̀kejì nǹkan tí obìnrin tó tún wúlò fún òun náà ni pé nínú Islam tó jẹ́ importance obìnrin tẹ́ pé tá a bá rí obìnrin kò lè ṣẹlẹ̀, àbí tó bá tiẹ̀ máa ṣẹlẹ̀ gan-an ó máa wọ́. Òun náà ni wípé ríre ọmọ. Ríre ọmọ tá à ń sọ yìí, tí wọ́n bá bí ọmọ kalẹ̀ tí ìyá wa gbé tó wá gbé kalẹ̀, báwo ni ó ṣe máa sọ wípé ọmọ mi rèé o, ó lọ skul, tó bá ti dé o jẹ́ kó ṣe kinní, tí bàbá ti jáde lọ láti àárọ̀. Tí bàbá tó ti jáde lọ láti àárọ̀, obìnrin ló máa ń mójútó ọmọ. Obìnrin ló máa ń mójútó ọmọ tí ọmọ fi máa sọ pé èmi náà mo lọ sí skul, mo yanjú, mo yege torí pé ìyá mi ó mójútó. Tóòtọ́ bàbá máa fi owó lẹ̀, ṣùgbọ́n ìyá ló ní ipe kó tẹ́kẹ̀ ọmọ, ìyá ló ní. Náà nínú bíbá yìí mo sọ síwájú kí Islam tó dé, ádá àwọn Lárúbáwá ni wípé kí wọ́n máa pa obìnrin, tí wọ́n bá ti bímọ obìnrin báyìí wọ́n máa lọ sin ni. Ṣùgbọ́n lẹ́yìn tí Islam wá dé, tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wá dé, ó wá yí gbogbo nǹkan yẹn, ó wá yí padà. Ó wá yí gbogbo ẹ̀ pátápátá, ó wá yí padà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ayé ìgbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ ìyá ńlá wa Khadija. Nígbà tó fẹ́ ìyá ńlá wa Khadija, oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ tí ó fi tí Khadija fi support ẹ̀ nínú nǹkan tó mú wá tó fẹ́ fi jíṣẹ́, tó wá jẹ́ wípé through rẹ̀ ó wá easy láti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. Tí wọ́n bá máa ròyìn ìyá ńlá wa Khadija nínú tírà kọ̀ọ̀kan, wọ́n máa ní pé olówó yìí, tí ò bá wá kí ń ṣe wípé Ọlọ́run ọba wá ní pé òkè kí ìyá ńlá wa Khadija ó yá Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé kó kẹ́ńgbọ̀n ló máa fẹ́ Khadija. Báwo ni ìsìláàmù tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe máa rọrùn, ìsìláàmù tó mú wá tó fẹ́ sọ fáwọn èèyàn, báwo ló ṣe máa rọrùn láti sọ? Nítorí pé ẹni tó kọ́kọ́ ran obìnrin, ẹni tó kọ́kọ́ ran Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ níbi wípé ó kún lọ́wọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ní, obìnrin ni tó jẹ́ ìyá ńlá wa Khadija. Obìnrin ni tó jẹ́ ìyá ńlá wa Khadija, òun ló gbà á láyè níbi gbogbo nǹkan tó ní pátápátá tó fi wá fẹ́, tó fi wá jẹ́ wípé àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó wá mú wá, ó wá ṣe ní ìrọ̀rùn fún. Obìnrin again nínú ilé ayé tí kò bá sí William Shakespeare ó sọ wípé àwọ́jùl ó sọ pé àwọ́jùl húwà rásul mara, wípé ọkùnrin gangan ni olórí obìnrin, wípé òun ni ọkọ obìnrin. Ṣùgbọ́n wá ní pé alimariatu híyà ọkọ̀ bá tún lẹ̀ tí tùdírù rasa. Ó ní wípé obìnrin wá ní ọrùn tó jẹ́ wípé òun ló yí orí yẹn, ẹ̀yin náà ẹ wo orí wa, without wípé ọrùn wà ń bẹ̀, a lè yí lọ sí right, a lè yí lọ sí left. Ẹni tí ọrùn ẹ̀ tó bá ti ní accident tó ń gbé ọrùn ló fi rọ́, tọ́rùn wá stiff, tó bá máa yí orí ó máa yí papọ̀ pẹ̀lú gbogbo ara ni, ó máa nira fún. Ló fi wá sọ wípé àwọ́jú húwà rásul mara wàlmárátú híyà ọkọ̀ bá tún lẹ̀ tí tùdírù rasa. Tí kíkọ́ obìnrin ní ojú ọ̀nà Islam wípé obìnrin ní right, ọkùnrin ní ẹ dákun, nǹkan tó ṣe pàtàkì ni, nítorí pé obìnrin náà gbogbo right tí ọkùnrin ní lòun náà ní. Gbogbo obìnrin ẹ wá jẹ́ ká sọ wípé
obìnrin ni mí mi ò ní fọwọ́ mi bà síláàmù jẹ́ obìnrin ni mí mi ò ní fọwọ́ mi bà síláàmù jẹ́ nítorí pé gbogbo àwọn obìnrin tó kọ́mọ̀ jù wọ́n máa wò pé eléyìí òṣì ló ṣe ṣùgbọ́n obìnrin tó jẹ́ pé inú ẹ̀sìn Islam ló wà kò yẹ kí wọ́n máa bá gbogbo àwọn irú ìròyìn bẹ́ẹ̀ kò yẹ kó máa bá lọ́wọ́ ẹ̀. obìnrin ni mí mi ò ní fọwọ́ mi bà síláàmù jẹ́ obìnrin ni mí mi ò ní fọwọ́ mi bà síláàmù jẹ́. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbà tí mo ṣe rọra sọ yìí tí mo ṣe kọ́kọ́ dé mo mọ̀ pé mi ni mo máa kọ́kọ́ ṣe so ẹ jọ̀ọ́ ẹ bá mi gbà tí mo ṣe gbà ẹ bá mi gbà tí mo ṣe sọ yìí kí Ọlọ́run bá kó jọ gbogbo èyí tí a sọ tẹ́ pé a fi lòdì sí k'Ọlọ́run dákun jọ̀ọ́ kó foríjì wá èyí tá a sọ tó wá jẹ́ pé ó ṣe déédéé k'Ọlọ́run dákun jọ̀ọ́ kó jẹ́ kí a rí ìyọ́nú ẹ̀ látara ẹ̀ subhanahu wa ta'ala wa salamun ala al-mursalin walhamdulillahi.